Hello, beautiful people. My name is Princess. Welcome to Yoruba American Comedy TV. It's all about counseling, adverts, Yoruba culture, American culture, and broadcasting news. Today, what I have for you is the message from our Father, God. Ọba tó ní ayé àti ọ̀run, àwọn Yorùbá ló ní mẹ́sẹ̀jì jù. So a máa miss ẹ̀ mọ́ra torí àwa la like oúnjẹ tó ní ṣúgà. Father, I'm here to deliver your message. Be with us, guide us, never leave us alone. Always answer us as you always do, Baba. Má fi wá sílẹ̀ rárá o. Inú wa máa ń dùn pé máa ń gbàdúrà wa ní gbogbo ìgbà because ìwọ ni I am. Ó bá ní mo dé nìyẹn. Tó bá ní mo dé sínú ìṣòro, dé sínú ìṣòro. Bá ní mo máyọ̀dé nìyẹn. Thank you, Daddy. We love you. We love you so much. Yeah, let's get started. Ẹ̀yin ènìyàn mi. Ẹ kú ọrọ̀ ajé o, ṣáájé ń wọgbá, ṣáájé ń bugbájẹ hàùhàù. Lórúkọ Jésù, owó àárọ̀ la máa pa o. Owó tó máa ta fi máa kọ́lé, ta fi máa ralẹ̀, ta fi máa ra mọ́tò, ta máa fi rán ọmọ lọ sílùú òyìnbó, táwa náà máa fi ṣe ènìyàn láàrin ẹgbẹ́, láàrin ọgbà, nínú ẹbí, nídìílé ìyá, nídìílé bàbá. Ọlọ́run ò ní sọ wá lérò ẹ̀yìn àníwájú tá a jẹ́ náà la máa lọ lágbára Ọlọ́run. This message is very, very important. Àtàná ni mo ti rí mẹ́sẹ̀jì mẹ́ta ni mo ṣe méjì nínú ẹ̀. Ó kù kan. No, mẹ́rin ni mo ṣe méjì. Then nìkan tó kù private nìyẹn. Gbẹ̀ngbà tó máa yá ti máa wò láàárọ̀ mo rí pé mo send ẹ̀ kò jáde. So ó dẹ̀ mi ò tiẹ̀ rí rárá nínú bí tí mo ṣe sí mọ̀ ní okay, let me do it again. Ẹ̀yin ènìyàn mi, ọ̀rọ̀ Ọlọ́run kí nínú ẹ̀ báyìí kò lè ṣe kó má ṣe o. Tọ́lọ́run bá ti ń sọ fún wa báyìí ó ń wá solution sí ni, kì í ṣe pé kẹ́rù ó bà wá. Àwọn kan náà ti gbé kínní sára for years. Wọ́n kú sí, wọ́n dọ́gbọ́n sí, wọ́n ṣe gbogbo ẹ̀ sí ṣùgbọ́n kí kínní tó wọ ara, ẹ jẹ́ ká prevent ẹ̀. Kò sẹ́ni tó ní kò sẹ́ni tí ò lè ní àìsàn kí náà ń pò ní Yorùbá yìí ẹ jọ̀ọ́ ẹ má bínú. Àìsàn diabetes, àìsàn tó mú èèyàn tọ̀ léraléra tó máa ń mú àtọ̀gbẹ má bínú. Àtọ̀gbẹ ẹ jọ̀ọ́, mi ò wá láti wá ṣe dókítà fún yín, iṣẹ́ tọ́lọ́run mi ni mo wá jẹ́. Mi ò dẹ̀ wá láti wá fún yín ní treatment. Mi ò wá sọ oúnjẹ tó máa jẹ wọ́n ló mọ̀ kan lọ sí dókítà ẹ̀ kó lọ bá dókítà ẹ̀ sọ̀rọ̀. Please, nǹkan tọkàn ní kí n sọ fún yín ni pé kẹ́ stay away from sugar, any sugar food. Bíi candy àwọn ọmọ kéékèèké tó fẹ́ padà sí school má ní ẹ má lọ ṣe jù rẹ lọ pé ọmọ mi náà gbọ́dọ̀ mú júùsì dání, àwọn ẹgbẹ́ mú júùsì ní kíláàsì. Júùsì tán ṣe ní Nàìjíríà àti ṣúgà ti pọ̀ jù ń bẹ̀. Ìtàn ṣe ní ìlú òyìnbó gan, ìyàwó olórí orílẹ̀-èdè ló jáde tó sọ wípé gbogbo ṣúgà wọn gbọ́dọ̀ máa reduce nígbà tó ọmọ ọdún mẹ́ta bá ní àìsàn yìí. Bó ṣe bẹ̀rẹ̀ sí ń ya gbogbo factory tán ti ń ṣe kóòkì tán ti ń ṣe juice, gbogbo school àwọn ọmọ ó ya gbogbo ẹ̀, ó make sure pé wọ́n reduce ṣúgà yẹn pátápátá. Was it not 3% at that time? Bó ṣe sọ mi ò rántí mọ́ bẹ́ẹ̀ mo ṣàmọ̀ pé gbogbo sódà tó wà nílùú èbó sí kò dùn bí títẹ́lẹ̀ mọ́, wọ́n ti reduce ẹ̀. Gbogbo àwọn factory tó ń ṣe ṣúgà juice ọ̀pọ̀lọpọ̀ ló ti close because nígbà tí ò bá ta àwọn tó ń wá ṣúgà rárá wọn rí, bẹ̀tẹ̀ àwọn tó lè sustain òfin tí wọ́n fún wọn lọ́ọ̀tàn fún wọn, wọ́n follow ẹ̀ and it helps. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ọdún mẹ́ta ní ṣúgà nílùú yìí, àtìgbà tí woman yẹn ti jáde tó ti pariwo pé no, it has to be eradicate. Báwo lọmọ ọdún mẹ́ta sí máa ní ṣúgà? Máa dárúkọ obìnrin náà fún yín sìn, Michelle Obama ni. Ó jáde ó lọ káàkiri gbogbo school, ó lọ káàkiri factory tán ti ń ṣe anything mímu. Wọ́n gbọ́ òfin yẹn o, gbogbo ẹ̀ dẹ̀ change. Now ọmọdé tó ní ṣúgà ó ti reduce pátápátá, even gan pàápàá ó dàbí pé ó reduce sí nǹkan bí 1% ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ọdún mẹ́ta máa gba insulin, wọ́n máa rù wọ́n káàkiri, especially ní foster home. You know, ọmọ mi gbọ́dọ̀ mu juice, ọmọ mi gbọ́dọ̀ mu juice, ìyẹn ò sí nínú akọ o. Instead of that, ra kí ló ń jẹ́ fọ́ọ̀mù ẹ̀ bá fún ọsàn sínú kinní ẹ̀, inú feeding bottle tàbí whatever, water bottle ni.
kẹ́ bá fún sínú ẹ̀ kẹ́dẹ̀ mí ṣọpẹ́ fomi díẹ̀ sí because natural sugar ti ẹ̀ nìyẹn náà bẹ́ẹ̀ kàn tún ẹ̀ fomi díẹ̀ sí kó má pọ̀ ọmọ yín gbé jùùsì náà lọ nìyẹn bó ṣe watermelon ni ẹ bá fún sínú ẹ̀ bó ṣe mango ni ẹ bá fún sínú ẹ̀ bó dẹ̀ ṣe kínní náà lẹ́tún máa bá ṣe èso kan náà tún wà tó tún fine báyìí tó easy fáwọn ọmọdé láti mu watermelon orange mango and what else ó tún kù ìkan o ẹ má fún wọn ní banana ò dá o banana ò dá o na banana is the sugar is too much the potassium is too much bẹ́ẹ̀ tó wá pé ẹ lè gé sí méjì kan jẹ half bẹ̀rẹ̀ ó dàbí pé kò dáa mo bẹ̀yìn lórúkọ lẹ́ẹ̀ má fún wọn kò dáa fàgbàlagbà gan púpọ̀ tó bá ti lè jẹ lẹ́ẹ̀kan ẹyọ kan lójúmọ́ ti tó yẹn tó bá láìkì ẹ ní tí gbogbo èèyàn ló láìkì ẹ so ẹ jọ iṣẹ́ tó lùwà rán mi mo ti jẹ ẹ̀yin màmá mi bàbá mi tẹ máa mu gàrí lọ́sàn-án àmọ́ kó oúnjẹ ti wọ́n please whatever you have in your pocket fi ra oúnjẹ kó o jẹun sínú ara ẹ kó o yó èmi kàn tiẹ̀ mú àbá kan wá bá because àwọn bàbá wa ìyá wa kan tó máa ń tajà ní ṣọ́ọ̀bù káàkiri tó yẹ pé àti dìde lọ ra oúnjẹ níbi tán ti ń ta àmàlà tàbí ewédú tàbí kínní ojú á máa ro wọn kò dẹ̀ wọ́n lọ́mọ tó fẹ́ fi sí ṣọ́ọ̀bù pé kò sẹ́ni tó máa bá wọn wò á ya wọn gàrí sómi wọ́n á wá da ṣúgà lù wọ́n á tún da àìsí sí wọ́n á fi ẹ̀pà sí ẹyọ kan tó wà nú ẹ̀ tí ò dá ní ṣúgà tẹ́ dà sí bàbá ńlá ẹ̀rọ torí dábẹ́ ẹyin gàrí gan fúnra ẹ̀ ń kọ́ ti diabetes mo rántí ní 1979 was it not 79 or bí 1980 ni or bóyá 1977 or 79 ṣá mo ìrántí tó gbé jáde ní pépà pé gàrí ń cause diabetes ní Nàìjíríà mi ò rántí yẹbẹ 97 or 79 ṣá ni nígbà yẹn everybody bẹ̀rẹ̀ sí ní sá fún gàrí because ó ti ferment jù àwọn tó lọ ṣe lóko wọn fún omi ẹ̀ dànù dáadáa and then wọn kọ́kọ́ sókè àwọn kan wà tán bá ti gé bẹ́yẹn wọ́n máa lọ dì sí nylon bag so wọ́n á wá gbókùtà lé wọn bọ́ omi díẹ̀ tó bá jáde nìkan ní ìtókù wọ́n á bẹ̀rẹ̀ sí ní yan bẹ̀tẹ̀ àwọn kan wà wọ́n máa sókè sínú omi so gbogbo starch yẹn máa jáde irú ìyẹn sì dá díẹ̀ gàrí ìjẹ̀bú sì mi ò bá gàrí ìjẹ̀bú jẹ́ o gàrí ìjẹ̀bú kan tó bá bu gàrí ìjẹ̀bú ọ méjì sínú omi báyìí ó máa kan gan ẹlòmíà ló ń fọ ìjẹ̀dẹ̀ ó ń fọ ìbàdànù lára hàn ẹ rọra mú ẹ jẹ́ kómi ó pọ̀ ńbẹ dáadáa kẹ́ kọ́kọ́ yọ díẹ̀ dànù ńbẹ kẹ́ tún fomi ẹlẹ́ẹ̀kejì sí bẹ́tẹ́ bá fi ṣúgà sí mọ́ mo bẹ̀yìn o ẹ dákun ní ṣàìsàn lórúkọ Kristi o àìsàn yẹn ò dẹ́rùn olówó nìkan ló mọ̀ bọ́n ṣe ń mánéèjì ẹ o àwọn olówó tán mánéèjì ẹ náà gan pàápàá Ọlọ́run ló ń yọ wọ́n o so ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ má jẹ o ṣúgà stay away o lè jẹ̀bà níwọ̀nba o lè mu gàrí níwọ̀nba má dẹ̀ fi ṣúgà sí ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe ẹ̀wà tẹ́ ẹ máa ń fi ṣúgà sí ẹ má fi sí mọ́ o ẹ má fi sí mọ́ ẹ̀jọ̀ tó o bá ti lè jẹ̀wọ́ ẹ wọ́rọ́wọ́ yára fẹ̀ wà lọ́rùn lẹ̀ àwọn kan máa ń ṣe sí wọ́n á fi ṣúgà sí má fi sí mọ́ o Olúwa sọ fún mi pé àìsàn tí Sátánì dà sílé ayé nìyẹn o lánàá ni mo gbọ́ ohun yẹn tán sọ fún mi pé kí n sọ fún yín ẹlẹ́yìn tẹ́ máa ra káńdì fún àwọn ọmọ especially àwọn ọmọ kéékèèké náà ti ẹ̀ dárúkọ jù ẹ̀yin tẹ́ máa ń ra káńdì fún àwọn ọmọ pé ó ti tó má sùkúrú gba káńdì tẹ́ bá ra àwọn ọmọ òyìnbó nínú múfì tán gbé káńdì lé wọn lọ́wọ́ ẹ̀yin náà gbé káńdì lé ọmọ yín lọ́wọ́ ìyàtọ̀ wà ń bẹ o àwọn ọmọ òyìnbó ń sáré káàkiri wọ́n gun jangrofa ẹmọ tí wọ́n pè ní ẹ̀mí ìfẹ́ sọ lóyìnbó ni o jangrofa tí wọ́n máa ń kùn káàkiri yẹn wọ́n ń swim wọ́n ń wẹ̀ lómi gbogbo wọ́n bá ti lọ sáré exercise gbogbo ṣúgà àwọn yẹn náà máa dà ló máa digest lára àwọn bẹ́tà wà àwọn tiwa ni pé ká kọ́mọ tiwa sínú ilé àádẹ́ lọ sọ́jà ó dalẹ́ ká tó dé àníjẹ́ káwọn ọmọ yẹn jáde ṣeré káàkiri kí nìyẹn dé ó máa get stock sí wọn lára ni àní rí àìsàn tí ò ní gbóògùn lórúkọ ju torí diabetes kò ń lọ lára bọ̀rọ̀ kò kí ń lọ kò gbóògùn náà ní kàkà sí it's one of the chronic disease tí ò kí ń lọ acute disease nìkan ló máa lọ bí àwọn malaria nǹkan kan bẹ́ẹ̀ eléyìí ò lọ máa jókòó sára bá ti jẹun díẹ̀ bá ó ti fò sókè gbọ̀n bá ti jẹun díẹ̀ bá ó ti fò sókè gbọ̀n ẹ̀ẹ́dẹ̀ ní ráyè exercise di ọjà lẹ máa lọ jókòó sí so ẹrù dáadáa kẹ tó ṣe o àwọn nǹkan tán máa ń jẹ lọ bá dókítọ̀ kán là ń lóye mi nífẹ̀ẹ́ kó ń ṣìnà torí mi nǹkan tó bá wọ lára mu nǹkan tó bẹ̀ mí lára mu sì kò bá wọ lára mu bẹ́ẹ̀ tèmi ni pé ẹ jìnnà sí ṣúgà ó wà ní fámìlì ẹlòmíì
láti ràn dìran ni pé ó bá mú bàbá mú ìyá tó bá ti mú bàbá ó di dandan kó mú ọmọ, tàbí tó bá mú ìyá ó di dandan kó mú ọmọ ẹ̀. So ẹni tó bá dẹ̀ ti wà ní fámìlì yín, ẹ̀yà ìṣẹ̀ máa sọ fún àwọn ọmọ yín pé please orí báyìí má jẹ ṣúgà o, tó bá stay away from sugar ó lè má ní kó dẹ̀ máa ṣe exercise. bẹ̀tẹ̀ àwọn míì máa ń fọwọ́ ara wọn fà á, a máa gbọ́ àǹtí yẹn ṣe ṣúgà pẹ̀lú iṣu ó dẹ̀ dùn, òun náà tún lọ sí mọ́ tiẹ̀. Iṣu gan fún rẹ̀ ṣúgà, gààrí ṣúgà, àwọn kan tí ò ní ṣúgà pọ̀ ní àmàlà wa yẹn tó rántí ọgbà tán ti rẹ́ sómi tán ti sá tó ti gbẹ gbogbo omi yẹn ti kúrò lára yẹn, glucose ara ẹ̀ ti dínkù. àwọn ọ̀gẹ̀dẹ̀ tán máa ń fi ṣèlú bọ́yàn, àwọn yẹn náà ní ṣúgà púpọ̀. So láfún ní ṣúgà o, ó ní ṣúgà bàjẹ́. iyán olódó tán ṣe iyán kíní kan èmi gba gbórúkọ iyán adó ọ̀wọ́rẹ́fà, mi ò bá iyán adó jẹ́ fáládó tí ò bá ti ń ṣe iyán iṣu gidi. Potato náà fi ṣe ti tán kọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ for years. ọjọ́ tí mo detect ẹ pé potato ni ọjọ́ yẹn ni mi jẹ mọ́, because potato ó gbọ́dọ̀ jẹ́ ju potato ẹyọ kan lọ. ẹyọ kan gbogbo àwọn òyìnbó tán fún lóúnjẹ ń bí níbi tán ti ń tọ́jú wọn gbogbo, tẹ bá wo tray tán fi ń fún wọn lóúnjẹ, potato yẹn ò kì í pé méjì, ẹyọ kan náà máa fi sí. mo wá bi dókítà léèrè lọ́jọ́ kan, mo ní why, ó ní because èèyàn gbọ́dọ̀ jẹ potato because ó ní potassium tó pọ̀, ó ní kó má lọ ba heart jẹ́ tàbí kidney. àtọ̀jẹ́ tí mo ti rí lọ́jọ́ yẹn tán ti ní potato náà kọ sára báàgì, ìjọ yẹn láti jẹ iyán adómọ́lé wa o. ó bẹ́tà kó kúkú mú iṣu ẹ̀ kó o gé. mi ò bá iyán jẹ́ fún níyàn, ẹni bá lè jẹ́ tó bá ba lára mu déédéé, bẹ́ẹ̀ tó bá máa jẹ́ má jò pọ̀ jù níwọ̀nba kékeré. So olúwa ṣàbò ẹ̀ lórí gbogbo wa. Stay away from sugar, olúwa ló sọ bẹ́ẹ̀. ó ní sátánì tó tún fẹ́ lò nìyẹn o. ọlọ́run ní jẹ́ kí sátánì ò di ẹrù burúkú sínú ẹrù fún wa o. ẹ̀jẹ̀ wa ò ní gbòdì lágbára náà, omi ara wa ò ní gbòdì, iṣẹ́ ara wa ò ní gbòdì, ẹran ara wa ò ní gbòdì, gbogbo nǹkan tó lọ́n dá sí wa lára kò ní gbòdì. àlàáfíà ni gbogbo wa máa wà. àdèmà àgbúrò ọmọ wa láyọ̀, àgbúrò ọkọ wa láyọ̀, àgbúrò ìyàwó wa láyọ̀, àní gbọ́mọ sí, àní ṣàìsàn, àní fojú sunkún ara wa. ìgbà tí nàìjíríà bá máa dára, gbogbo ojú wa ló máa ṣe wọn nífẹ̀ẹ́ lòmíì ṣe àwátì láàrin wa. ó máa ṣojú ẹ̀mí mi, á ṣojú ẹ̀mí àwọn ọmọ mi náà lórúkọ Jésù. That is for that down. Another thing tí n tún fẹ́ bá yín sọ ni wọ́n láwọn yíbò wọn náà fẹ́ pa Yorùbá. ẹ dákun yíbò ẹ má pa wá, ẹ ṣàánú wa, kí la ṣe. ẹ rántí pọ́ ọmọ bàbá kan náà jọ ní gbogbo àti yíbò àtàwùsá o àti Yorùbá kò síbi tá a máa sá lọ fúnra wa. gbẹ ifun gangan tẹ̀ náà pé wọn gan sọ́nù kò sí bẹ́ẹ̀ ṣe ni máa wọnú ara yín. ẹ bẹ́ẹ̀ ń lọ Togo, ẹ ń lọ Calabar, ẹ ń lọ Ghana, ẹ ń lọ Cameroon. It's just like that. bóde nìkan ló kàn máa wà láàrin yín, bóyá bíi checking point or bóyá bíi tó tọ́sí máa sanwó kan tó wọlé. ẹ̀sìn máa jọ máa fẹ́ra, ẹ̀sìn máa jọ máa ṣe ìyàwó ara, ẹ̀sìn máa jọ ṣọkọ ara yín. kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ ẹ̀ níjọ ṣe pọ̀, kì í ṣe pé pípín ò tí ì wáyé rárá. tí pípín bá ti wá wáyé, kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ̀rìn máa jọ ṣe pọ̀. ṣé ọkọ àti ìyàwó tó ti fẹ́ yíbò tẹ́lẹ̀ ó máa nítorí pọ́n ti pín Nàìjíríà ní ó yá kẹ́rù ẹ̀ máa lọ lé ẹ̀, àbí ẹni tó ti fẹ́ Haúsá ló máa ní kẹ́rù máa lọ lé ẹ̀, wọ́n ti pín wa. kò ṣeé ṣe náà, kò possible. ẹ sì máa sọ́kọ ìyàwó yín lọ. ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ poison Yorùbá, rántí pé o ní cousin láàrin àwọn Yorùbá, rántí pé o ní nephew bẹ́ẹ̀, o ní niece síbẹ̀, sister ẹ̀ wà ń bẹ̀ tó fẹ́ wọn, tó bímọ fún wọn, brother ẹ̀ wà ń bẹ̀ tó fẹ́ Yorùbá. ó tiẹ̀ wá pọ̀ dáadáa sí ojoojúmọ́ náà Yorùbá àti ìyàwó Yíbò ṣe wedding ojoojúmọ́ ni wọ́n kún orí YouTube rẹ̀. àwọn Yorùbá àtàwùsá kò kọ́ mọ̀ mo fẹ́ lè sọ pé bóyá 1%, bẹ́ẹ̀ ti Yíbò àti Yorùbá 50% ni o. I'm telling you, ojoojúmọ́ náà ń ṣe ìyàwó ní kí náà ń pè ìlú wọn tí ń jẹ́ Onitsha ní bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní àwọn ìlú tó kù gbogbo yìí náà. I'm sorry, mi ò mórúkọ gbogbo wọn yẹn. gbogbo àwọn ìlú Yíbò gbogbo náà ń ṣe Yíbò náà ń ṣe wedding lọ́dọ̀ wọn pẹ̀lú Yorùbá. àwa náà the same thing bí ẹyẹ mọ̀ wáyé orí YouTube lẹ́kọ̀ọ́ láàrin ọ̀sẹ̀ méjì kí Yorùbá àti Yíbò máa ń ṣe wedding, aka méjì aka mẹ́ta lẹ́kọ̀ọ́. so ń bọ̀ wá láfẹ́ tí gbogbo àwọn yẹn sí, torí ọ̀rọ̀ yìí ò yé mi o. gbẹ̀ bá lẹ poison Yorùbá tó jẹ́ ọkọ tó fẹ́ Yíbò, that means ìyàwó ẹ̀ tó náà bá taste inú oúnjẹ yẹn ó ń lọ nìyẹn tó jẹ́ ọmọ yín. Is that normal? Kò normal o.
a ní fọwọ́ ara wa ṣe ra wa o, nǹkan tó bá wà láàrin wa ní kẹ́ jẹ́ ká jọ jókòó ká jọ sọ, ká nídìí láti para wa. Haúsá náà ò nídìí láti pa Yorùbá, Yorùbá ò nídìí láti pa Haúsá. Kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe whatever tá bá fẹ́ jọ ṣe níbẹ̀ ìgbà àtàbúrò ni, because onípípara máa dá nǹkan sóúnjẹ yẹn kì í ṣe nǹkan tó dá o. ẹ̀yin lọ́kọ kínní sílẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ máa fi ń jọ ara yín ni. ìtàláìmọ̀ kan fi ń ṣe rẹ̀ ló pọ̀ jù o, torí ẹ̀wà tó ló dá nǹkan sí bí ráìsì ló dá nǹkan sí tó gbé sínú ilé tó sì ló fẹ́ lọ tà lọ́jà kó bí o ti lọ wẹ̀ ní ṣáwà ní kó tó dé ọmọ ẹ ti lọ sè inú ẹ o ti ń jẹ o ti bá lórí tébù o ti ń jẹ well why did you touch that rice? O máa lanu o máa bẹ̀rẹ̀ sí ní pariwo you don't do yourself àbí kí láti fẹ́ pè yẹn. Please don't do it, do not do it o. ìyẹn kọ́ ni solution o, solution ni àdúrà. bí Nàìjíríà ṣe máa dáa bó ṣe máa dáa ní kẹjẹ máa ká máa gbàdúrà tó máa dáa lágbára Ọlọ́run. Ojú gbogbo wa ló máa ṣe, àní kú, gbogbo wa la máa yè lágbára Ọlọ́run. ìyẹn that is another message. Message tí mo tún ní fún yín ni wípé inflammation disease kò kí ń ṣe disease bẹ̀tẹ̀ òun ló ń cause disease, òun ló ń cause cancer, òun ló ń cause igbá, òun ló ń cause àwo, oní virus nínú, oní bacterias nínú. Bacterias ṣe control díẹ̀, virus ní ò ṣe control, yẹn ò ní cure. Lè lo oògùn sí kẹlẹ́ fẹ́ fi cure virus, no, never bẹ̀tẹ̀ lè prevent yẹ. ọ̀nà tá ẹ lè lo oògùn kẹ́ fi cure bacterias ó dà, ìyẹn pọ̀ rẹpẹtẹ. But virus tó bá ti wọ ara kò ṣeé sí mọ́. ẹ̀yẹn wo kíní monkey virus tó dé yẹn sìn tó so mọ́ wọn lọ́wọ́, bẹ́ẹ̀ ló so mọ́ àwọn ọkùnrin míì lóko. Ibi kan bára ẹni sùn multiple kíní ibẹ̀ ló ti ń wáyé. Kókùnrin kan máa báyé obìnrin 5, 6, 7 sùn ní ọjọ́ kan náà. Ara èèyàn kan ló ti kó gbogbo àwọn tó bá padà lọ fara kan gbogbo ló máa fún ní èròjà ọbẹ̀ yìí, gbogbo ló máa distribute kíní burúkú yìí fún. wọ́n ń kó láti bẹ̀, wọ́n dẹ̀ kó láti wípé kán bọ̀wọ́, ẹ̀yin tẹ̀ ń bọ̀wọ́ ẹ̀ máa wojú ọwọ́ tẹ̀ ń bọ̀, because ẹlòmíì ti ní láàrin ọgbà kíní yẹn máa ń pọ̀ níbi ríṣì ọkùnrin báyìí ibi tán fago sí àti tóbìnrin ẹ̀yìn ọwọ́ ẹbí ìlà ẹ̀yìn ọwọ́ báyìí ó máa ń wà àti ibi kókó ibi ẹ̀wọ́ báyìí níbi ibi last ọmọdédìrín ìka wa kékeré wa yẹn lẹ́gbẹ̀ẹ́ bá ó máa ń so sí jìngbìnì ní, bẹ́ẹ̀ ló wà lára wọn náà, bẹ́ẹ̀ ló wà ní ẹ̀yìn wọn, bẹ́ẹ̀ ló wà lójú ara wọn. tán bá ṣe orókùn ẹlòmíì kò ṣeé rí, àti ìgúnpá báyìí níbi ẹ̀bò kíní yẹn máa ń so sí jìngbìnì ní. mo bá ti lọ kó lára obìnrin tàbí bóyá o bọ̀yàn lọ́wọ́, so èmi ò ní sọ pé kẹ́ má bọ̀yàn lọ́wọ́, but ẹ try kẹ́ ẹ máa lo hand sanitizer, corona ti dé o, coronavirus ti dé o, kò kàn lágbára bíi ti tẹ́lẹ̀ mọ́ ni. but wọ́n tó bá ti yá ń fìlì some symptoms tó ti lo oògùn ibà tí ò lọ, ìyẹn kì í ṣe plasmodium 6 mọ́, tètè yá gbá oògùn kòró sára o. oògùn kòró yẹn mo ní lọ́wọ́ tí mo fẹ́ tà ní Nàìjíríà, mo ṣe nígbà kan gbà tí mo lọ ilé, mo fẹ́ tà, tí n bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe máa jẹ́ kẹ́ ẹ mọ̀ kí la kó sínú ẹ̀ náà. nǹkan tá a fi ń ṣe bẹ̀ náà ló wà nínú ẹ̀, nǹkan tá a fi ń ṣe bẹ̀ òun ló wà nínú ẹ̀. tó bá ti lè jẹ́ báyìí tó jẹ́ ní léraléra bẹ́ẹ̀ ṣe máa jẹ́, a máa kọ́ síbẹ̀ fún yín, ó máa wà nínú sáṣẹ̀tì báyìí bíi powder, a máa ṣe bí alábùkún, mọ́ ṣe di alábùkún yẹn la ṣe máa dì í. so tẹ bá tilẹ̀ ẹ lè fi mu tíì, ẹ lè fi jẹ, ẹ lè fi ṣe ẹran bí ẹni ṣe pepper soup, ẹ lè fi jẹ, ẹ lè fi jẹ ọbẹ̀, ẹ lè dà sínú ọbẹ̀ yín, gbogbo ọ̀dọ̀ ẹ lè fi dín ẹyin, anything ẹ lè fi jẹ. tó bá sà ti lè gba ọ̀nà fún yín lọ sísàlẹ̀ gbogbo ẹ̀ ló máa kó jáde. ẹ̀yin náà ráwọn nǹkan tẹ́ máa tu tàbí tẹ́ máa yà, gbogbo níṣe bọ́dì ní gbogbo ìdọ̀tí inú, ìdọ̀tí ọ̀nà fún, ìdọ̀tí inú chest, torí ibi tí kìíní yẹn máa hide sí yẹn, igbá àyà ló máa hide sí yẹn, ló máa fa wọn lè mí yẹn tó bá ti lọ pọ̀ jù. so ẹ̀yin ènìyàn wa jẹ́ ká tọ́jú ara wa. ẹnu mọ̀ pé gbogbo àní mò ń pariwo kínní, ara ó dàbí aṣọ tá à ń lò ní gbogbo ìgbà ni. tó bá ti lò tó ò fa aṣọ yẹn kí ló máa gbẹ̀yìn ẹ̀? ó máa gíràn. wá dẹ̀ ti gíràn tó bá lọ bá máa wá fọ̀ kò á ní mọ́mọ́, kò ní mọ́mọ́, á wá ṣe bala gbẹ̀yìn aṣọ yẹn máa bẹ̀rẹ̀ sí ní yá ni. so bọ́dì náà tẹ̀yìn ò bá tọ́jú ó máa bẹ̀rẹ̀ sí ní tẹ̀ ni, oríṣiríṣi àìsàn máa wọlé. inflammation tá à ń sọ yìí sìn, ìdọ̀tí ni, ìdọ̀tí là ń pè bẹ́ẹ̀ pé kò jẹun tán kó tó jẹun kó má fọwọ́ ẹ,
kó lọ sí bathroom kó má fọ ìdí ẹ̀ kò dáa. Tó bá dẹ̀ ti fẹ́ flush kíní kí là ń pè kíní tá a máa ń jókòó lẹ́yìn water system yẹn máa cover ẹ̀ torí tó bá flush ẹ̀ báyìí gbogbo òórùn gbogbo jargons tó ṣe síbẹ̀ tó jáde lára ẹ̀ gbogbo ẹ̀ ní ẹ̀yìn omi yẹn máa ṣe ṣù sókè nígbà tó bá ń da omi sí tó máa fẹ́ sókè ó tún lọ sí mú ẹ̀ ó tún lọ sọ́wọ́ ẹ̀ òun náà fi máa sọ pé téèyàn bá ti flush tán kéèyàn fọwọ́ ẹ̀ wọ́n títí ẹ̀ ò bá ní cover lọ wá cover sí ẹni tẹ́ ẹ̀ máa sùn sí sálángà ẹ̀ máa dé tó bá yẹ ọlọ́run afẹ́yìn náà ní water system. Tó bá kàn láti pé kó lo mask tó bá lọ sí party lo mask yẹ o kì í ṣe gbogbo èèyàn ló ní immune láti fi gbé kinní ìdúró ọlọ́run ní jẹ́ ó pa wá o kì í ṣe gbogbo èèyàn ní immune system ẹ̀dá ẹlòmíì immune system ní ó máa ní lára kò ní mọ̀ á dẹ̀ máa jẹun á máa ṣe gbogbo ẹ̀ ó kàn máa bẹ̀rẹ̀ sí ní á máa ṣe cross infection fún gbogbo àwọn tó bá wà nítòsí ẹ̀ ní á máa lọ kó bá wọn ẹlòmíì á dẹ̀ jẹun ẹlòmíì mọ́lẹ̀ á máa sì kìlọ̀ rẹ̀ pé tó ẹ̀ lè ṣe ẹlòmíì lè ṣe òun á dẹ̀ ìmárìn kankan ò ní ṣe because immune system ẹ̀ ó strong gan ni nǹkan tá a lè fi mú immune system lọ sókè ni pé ká máa jẹ oúnjẹ tó bá ní green àwọn ẹ̀fọ́ gbogbo wọn yẹn tẹ̀tẹ̀ wọ̀rọ̀wọ́ ìsọkọ yọkọ̀tọ̀ ó dáa lára make sure pé ó jẹ́ lójúmọ́ dẹ̀ máa fi èròjà ọbẹ̀ náà sí àwọn gbogbo nǹkan tán fi ń ṣe season ọbẹ̀ yẹn náà tún dáa kì í ṣe gbogbo ẹ̀ o eléyìí tó bá ti bẹ́ẹ̀ lára múnú ẹ̀ máa fi sí dẹ̀ make sure pé ó jèso ó kéré jù 3 lójúmọ́ láàárọ̀ tẹ́bà irú ẹ̀yìn tẹ́tẹ́ irú èmi tí mo lára díẹ̀ báyìí ọgbọ́n tí mò ń dá sí náà nìyẹn bá ti lè jèso láàárọ̀ tó bá dọ̀sán màá wá jẹ oúnjẹ rẹpẹtẹ ọ̀sán yẹn míì pé bóyá nǹkan bí aago 3 ó kọ́mọ̀ tàbí 4 torí ńgbà míì máa ń yí sí àwẹ̀ èmi tó bá mú mi sọ nǹkan tí mò ń ṣe fún yín sì kẹ́ mọ̀ pé mo fẹ́ràn yín dẹ́ẹ̀ tó bá dẹ̀ di bí aago 2 ńgbà míì ẹ lò mí aago 2 gbà míì ẹ aago 1 bẹ́ẹ̀ láago kan yẹn wá jẹun kó pọ̀ kó o jẹ́ kó pọ̀ rẹpẹtẹ make sure pé o taste protein carbohydrate àti vitamin C nínú àwọn nǹkan tó máa jẹ yẹn protein carbohydrate àti vitamin C àti kí lè mo tún lè tún sọ fún kẹ́ tún jẹ o tó tún dáa lára omi mímu ó dáa gan ni tẹ́ bá lè máa mu mi náà ní between kó tó di pé jẹ yẹn ni o bẹ́ẹ̀ tó bá ti jẹun ọ̀sán tó máa mú mi púpọ̀ jù bíkọ́ tó bá ti lọ mú púpọ̀ jù tó tọ́ gbogbo ẹ̀ dànù ebi á máa pa ẹ́ lálẹ́ òde ti jẹun rẹpẹtẹ lọ́sàn-án ó di dandan kó o sanra ìtò ìjẹ lọ́sàn-án sì wà lára ẹ̀ tó bá jẹ́ mi ní ẹ̀kan lọ́ra mú míìkì díẹ̀ lálẹ́ tó bá fẹ́ lọ́sàn ìtò bẹ́ẹ̀ mi lára mu ni máa mu juice lálẹ́ kí n tó sùn juice tí mo sọ yẹn kì í ṣe onítàn fi ṣúgà sí o fúnra mi ni máa ń ṣe o máa dá àwọn èso yẹn papọ̀ ọmọdé lè jẹ́ léso kí n gé sínú abọ́ àwọn bíi watermelon grapes àti ilé tí ń jẹ́ mango máa jẹ́ bẹ́ẹ̀ àdẹ̀mú mi sí ó dàárọ̀ nìyẹn máa ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ helps ó mú mi lose weight gan bẹ́ẹ̀ tí wọ́n míì tó bá mọ̀ pé o lè jẹ èso lẹ́ẹ̀mejì torí ẹlòmíì ìgbẹ́ ló máa jẹ́ ó yà sóróróró o lè mu milk lálẹ́ tàbí kó jẹun díẹ̀ lọ́sàn-án kó wá jẹun díẹ̀ ní ìrọ̀lẹ́ lálẹ́ kó tó sùn bẹ́ẹ̀ wọ́n tó bá mọ̀ pé ó fẹ́ ṣe dáadáa jẹun tó pọ̀ lọ́sàn-án dáadáa àwọn òyìnbó á ní ká jẹun tó pọ̀ láàárọ̀ bẹ́ẹ̀ tó bá jẹun tó pọ̀ láàárọ̀ bá ṣe wàhálà bó ti digest wàá tún jókòó tí tó tún pọ̀ lọ́sàn-án wàá jókòó tí tó pọ̀ lálẹ́ níbo láti wá ń lùsí wéètì inú gbogbo wọn yẹn gbogbo kálórì kọ̀ọ̀kan dẹ̀ ló ń dúró sí wa lára tó ń jẹ́ ká tóbi bẹ́ẹ̀ tó bá ti lè rọra mú èmi ní èso tí mò ń sọ yẹn tó ti rọra jẹ́ láàárọ̀ mú mi níwọ̀nba díẹ̀ sí tó bá dọ̀sán jókòó jẹun tó jẹun kó yó èmi ń gbà míì tí n bá gbàwọ̀ mo lè má mu èso rárá ó di bíi 3 or 4 yẹn kí n tó jẹun tó bá dẹ̀ dalẹ́ màá tún jẹ díẹ̀ ọ̀ kí n jèso kí n lọ sùn àwọ̀ nìyẹn bẹ̀tọ́ wá pé bíríbírí ni ó dalẹ́ pátápátá kéèyàn tó jẹun wá dẹ̀ ti jẹun once ó ti tó bá lọ jẹ́ jù diabetes bẹ̀rẹ̀ o ṣúgà máa fò sókè ni ó máa fò sókè ní so gbogbo nǹkan tí èèyàn ń dọ́gbọ́n sí náà nìyẹn wàtí tó ti jù náà ni pé ká jẹ díẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀sán jẹun tó pọ̀ because òun rìn káàkiri òun rìn lọ òun rìn bọ̀ kó lè gbé bọ́ọ̀dì ẹ̀ so àwọn iṣẹ́ tí àwọn nǹkan tí mo rò pa lè ṣe sí yẹn kó yá then àwọn inflammation tí mo tún sọ fún yín tó tún lè ṣe ni pé ká máa fọwọ́ ní gbogbo ìgbà ìyẹn lóògùn tó jù fún kínní yìí o nǹkan tó lè eradicate ẹ̀yẹn máa fọwọ́ ẹ̀ 24 hours ìwọ tó bá mọ̀ pé kínní yẹn kínní tá à ń wí mú ẹ lọ́wọ́ ṣé o mọ̀ pé kò kí ń mú yàn látẹ́lẹwọ́ ẹ̀yìn ọwọ́ báyìí náà ló máa ń so sí tó bá lò lọ fọwọ́ nílé olóúnjẹ
nínú abọ́ oúnjẹ tó omi tán gbé síbẹ̀ ó ti kó bá ẹni tó àwọn tó máa jẹun bẹ̀ yẹn gbogbo wọn náà máa ní kinní yẹn because kinní yìí ó máa ń ràn yàn túrú pé kéèyàn fara kan ara díẹ̀ báyìí ló fi yàtọ̀ sí coronavirus yẹn eléyìí skin to skin lòun tiẹ̀ ó dẹ̀ máa àti ìbálòpọ̀ náà èèyàn lè kó láti bẹ̀ bóyá kíìsì ara yẹn fara kanra ní tàbí bọ́ra yín lọ́wọ́ èèyàn lè rí láti bẹ̀ so mo bẹ̀ yín lórúkọ náà ẹ máa fọwọ́ yín déédéé o ẹ máa fọwọ́ yín ẹ máa fọwọ́ ẹni tí tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́ ẹ dẹ̀ máa jẹ green very very important anything lẹ lè ṣe ẹ lè jẹ kùkúmbà náà dà broccoli àwọn nǹkan tó bá ṣáà ti ní ewé ẹ̀mí sọ pé ẹ̀ ń jẹ àwọn míì máa ń gbo ewé ọ̀gẹ̀dẹ̀ nǹkan kan èmi ò rí sí gbogbo ẹ̀ because ìdọ̀tí máa wà lára ewé yẹn nígbà tán bá fẹ́ gbó ìwọ́n tó bá dẹ̀ mọ̀ pé o máa gbó mí sọ̀pọ̀ kọ́kọ́ sàn tàbí kó fomi gbóná rinse kó tó di pé o gbó because gbogbo kíní yẹn ìdọ̀tí ti so sí wàá tún gbó wàá tún gbé mu ìmí àtúbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ò ní mọ̀ so ọlọ́run á fún gbogbo wa ní àlàáfíà àti ẹ̀mí gígùn tá a fi máa ṣe ìyá àwọn ọmọ wa àti bàbá ọmọ wa ire o abátúrí nǹkan míì a máa jẹ́ kẹ́ ẹ máa gbọ́ ẹ̀yin fan mi a kú ojú lọ́nà September tó ń bọ̀ yìí ó dàbí pókú only one day say one day lóko àbí 2 days àbí 3 days yes just be expecting what I told you that little talk ojú kọ́ńkọ́ ló lọ because at least wàhálà ga ike gàrí inú ẹ̀ tàbí kó ra whatever tó bá ti 15,000 yẹ kó lè ra nǹkan díẹ̀ yẹ kó lè ra nǹkan àwọn tí máa fún àwọn 10 ni o ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa báyìí kẹ bá ní gbogbo ẹ̀yin tẹ́ ti lọ ṣe comment ni máa fún òun o èèyàn 10 péré ni máa fún then tó bá tún di next month èèyàn á ti bẹ̀rẹ̀ báyìí títí tí máa fi tọ́ọ̀ṣì gbogbo àwọn tó ti comment yẹn lọ gbogbo yín pátápátá ni máa fi máa bẹ̀rẹ̀ láti last year tá a ti bẹ̀rẹ̀ ilé iṣẹ́ yìí ẹni tó bá kọ́kọ́ ṣe òun la máa ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ then máa porúkọ yín the next thing ní ti máa ṣe ń sìn bóyá lọ́la ni tàbí next tomorrow tí n bá tún máa ṣe tó máa jẹ́ nǹkan tá a fi máa pín owó yẹn àwọn comment yẹn ni mo fẹ́ rí di máa ka comment ẹ jáde máa dẹ̀ sọ orúkọ ẹ ẹlòmíì sọ orúkọ ẹlòmíì fi email sí máa kà so màá sọ bí tó ti máa lọ gba owó yẹn tó bá lè fi account number lẹ̀ that would be very good so wọn á kàn máa bẹ ìjù sínú ẹ̀ ní torí tó bá ní kó lọ píkì owó ọ̀nà jìn ẹni tó máa bá mi distribute owó yẹn Èkìtì ló wà ó dẹ̀ sí ẹni tó bá wà lẹ́kìtì ló lè rí gbà bẹ̀wọ̀ tó bá wà lẹ́kọ̀ọ́ àbí all over the world just drop your money drop your email and your account immediately ló máa rí gbà immediate ìfẹ́ bá ti ń wọlé gbọ̀ngàn báyìí owó automatically ni owó yẹn ń bọ̀ lọ́dọ̀ ẹni straight but ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ á lo àkáǹtì yẹn lẹ́ẹ̀mejì mi ò lè ní drop ẹ̀ sákáǹtì èèyàn kan tán bá lò lẹ́ẹ̀mejì o orí kan àkáǹtì kan ni o ẹ má lọ jẹ́ ká sọ pé èmi àti bàbá mi ńlá máa ń jọ your father separate your mother separate and yours separate don't tell me it's a family account I'm not doing it o kẹbá ni àwùmá yẹn ó sọ̀rọ̀ ó kò jẹ no it's not like that bẹ̀ mí sọ fún mi kí n tó ṣe ó wù mí lọ́kàn mi láti ṣe ni gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rán mi sọ̀rọ̀ mi yé yín sìn torí bẹ́ẹ̀ mi máa ń ṣètọrẹ àánú gan kò sí oṣù kan tí mi ò kì í ṣètọrẹ àánú bí Ọlọ́run ṣe rán wa nìyẹn so mo dẹ̀ wò pé kí mo lè ṣe nípasẹ̀ nǹkan tó Olúwa fi rán mi yìí because ààrẹ ẹni tọ́lọ́run ti pasẹ̀ ti ọ̀rọ̀ tí mò ń sọ tó ti gbàlà ààrẹ ẹni tó rí ọ̀rọ̀ mi dìmú torí lọ́rọ̀ bí máa sọ pé we love you aunty you are very educative we learn from you inú mi máa ń dùn tí bá gbọ́rù nǹkan ẹ̀rí tí bá ń kà sí yín létí inú mi máa ń dùn tí bá gbọ́rù nǹkan bẹ́yẹn so máa wò pé kí ni mo lè ṣe láti fi ránrú ẹni bẹ́yẹn lọ́wọ́ o lè jólówó it doesn't matter tó bá gbà wọ́n náà tún fi tọrẹ tó bá ní ìdí ẹ̀ so it's not that you force me to do it no nobody force me to do it it is a voluntary something that I used to do all the time. I do gift a lot, and which is good. That is what God told us. Give your neighbor, help your neighbor, so that he too can help us. Thank you, my dear, my brother. Mo fẹ́ kẹ́ fojú sọ́nà very soon. It's on the way. So, ìwọ tó bá ti fi ọwọ́ sí kinní tẹ́lẹ̀,
tó ti kọ́mẹ́ǹtì ó jẹ́ ìtẹ̀yà máa kọ́mẹ́ǹtì ẹ̀kọ́ kọ́mẹ́ǹtì má dẹ̀ mo máa reply àwọn míì ìgbà míì mo lè má ráyè ìwọ tí mi bá reply tí n bá ti ń kà á sì máa reply yẹn so please drop your comment then press subscribe yeah, thank you, bye bye until when I have another information, bye for now.